ẹ wá jọ bàbá Oríyọmí, mo fẹ́ kẹ́ bá mi wádìí wọn, mo fẹ́ kẹ́ bá mi tú ìsàlẹ̀ ìkòkò gbogbo ohun tó ń ṣe wò, mo fẹ́ kí gbogbo wọn máa ṣí ẹ̀rí wọn ní kọ̀ọ̀kan. Ẹ̀rí wo ló ń gbẹ̀jẹ̀? Ṣé Jésù àná ló wá ń pààyàn bí? Ṣé Jésù tó ti kú, tó ti kàn mọ́gi, tó ti jìyà tí ò dẹ̀ ní padà jìyà mọ́, sóhun lẹ gbé sínú àpótí ẹ̀rí? Àbí wàhálà àkórúdì, àbí mánà àná, sóhun lẹ gbé síbẹ̀ tí wọ́n gbọ́dọ̀ fọwọ́ kàn? Ẹ ló bàbá Oríyọmí, oògùn ni wọ́n ń ṣe níbẹ̀, ẹlòmí àgbólúgbòhùn síbẹ̀, ẹlòmí àgbólóńdè síbẹ̀, in fact ẹlòmí ò lè bìlífù wípé oríṣiríṣi oògùn náà gbé síbẹ̀. Àwọn iṣẹ́ àlùpàídà íjíbítì àná, òun lẹlòmí kójọ síbẹ̀ tọ́nà mú jẹyàn. Àwa Kérúbù àti Séráfù on behalf ilé Mósè Orímọládé sí Anes Ministry International, àwa kì í ṣe ológun, àwa kì í ṣe ẹ̀rí, àwa kì í bọgi, àwa kì í bọ̀pẹ̀. Ọwọ́ ẹni tẹ́ ẹ bá ti bá wọn, ẹ gbé wọn. Ọlọ́pàá, ẹ ṣiṣẹ́ yín. Gbogbo ẹ wá wádìí ẹ̀rí gan, ẹ lọ àgẹlú kan sí ẹ̀rí wọn wípé ẹ fẹ́ rí ẹ̀rí. Ohun tó wà nínú ẹ̀, ohun tó ń jẹ́ ẹ̀rí, ẹ fẹ́ rí. Gọ́ọ̀tù àgẹlú, ẹ lọ sí ẹ̀rí wọn wò. Gbogbo ẹni tó bá ní òun ní ẹ̀rí, ẹ lọ bẹ̀rẹ̀ sí bá mi sí ẹ̀rí wọn wò. Torí a ti pariwo tó. In fact, ilé Mósè ti láwọn fẹ́ gbègbèsẹ̀. Mo ti ní ọ̀dọ̀ àwọn DSS là ń lọ SS. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ló máa bá wa dá sí, ìjọba máa bá wa dá sí. Àfẹ́hun tó fẹ́ máa tàbùkù Mósè Orímọládé mọ́. Ẹni tó bá ti mọ̀ wípé òun fẹ́ ṣẹ̀rí kó yọ Kérúbù àti Séráfù kúrò lórúkọ ẹ̀, kó máa lọ bí ẹlẹ́rìí ẹ̀. Ibi tá a jọ ń lọ nínú Kérúbù nìyẹn o. Ìwọ tó o bá ti mọ̀ wípé o fẹ́ gbàpótí, o fẹ́ máa sin igi, yọ Kérúbù àti Séráfù kúrò lórúkọ ẹ̀. Ibi tí mò ń lọ fún yín nìyẹn o. Ìwọ tó o bá ti mọ̀ wípé àbàwọ́n ló fẹ́ fi bá iṣẹ́ Orímọládé, yọ Kérúbù àti Séráfù tí o bá fẹ́ di ẹni ilẹ̀. Yọ Kérúbù, gbogbo yín ẹ máa ṣẹ̀sìn sẹ́gbẹ́, mo ti sọ fún yín, ẹ̀sìn yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Àfi tí ò bá rán mi, ó rán mi padà wá ni o. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ẹ̀sìn gidi ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́sìn gidi tẹ́ máa kó kìkiri yẹn, ẹ máa kó kìkiri bí elégún, ẹ máa lọ, ẹ yàtọ̀ sí elégún o, bóyá ẹ̀wọ́ mìíràn o, ẹ yàtọ̀ sí elégún. Bàbá Oríyọmí òrìṣà ni wọ́n ń ṣe o. Ohun tó lójú tí ò lè sọ̀rọ̀, tó lójú tí ò fi ríran, òun ni wọ́n ń bọ o. Kì Jésù ti wá, Jésù ni wọ́n ń pè ní ẹ̀rí. Hello, Jésù Kristi ni wọ́n ń pè ní ẹ̀rí ayérayé, kì í gbénú àpótí. Kí ni mo wí? Kì í gbénú àpótí o. Jésù ti padà sọ́run tipẹ́tipẹ́ o. Kò kú o, ènìyàn ni o, ó ń bá wa gbé, ó ti di ara. Ìgbà tá a dẹ́nu ìwé Jòhánù orí 15, ó ti di ara o. 16, ó ní ẹ̀mí olùtùnú yìí yóò padà wá di ara, máa bá yín gbé. Ẹ ń bèrè ohunkóhun, wọ́n sì máa ṣẹ́ fún yín. Kì í gbénú àpótí mọ́. Gbogbo ẹni tó ń ṣe ẹ̀rí pátá bá mi wádìí wọn wò, gbá gbogbo wọn sátìmọ́lé. Sọ fún wọn wípé kán máa yẹ ẹ̀rí wọn wò, kán ṣí fún ọ fẹ́ rí. Ohun tó ní kálukú wọn gbé sínú ẹ̀rí wọn. Ẹlòmíàn lólúgbòhùn ni, ẹlòmíàn ní kán tẹ̀jẹ̀ sílẹ̀ nínú ṣọ́ọ̀ṣì kán máa fi ra rí. Èmi ò gbọ́rú ẹ̀rí. Ìwọ ló ti ya wèrè ń tí àbí? Ó ti ya wèrè. Wèrè tó yà yẹn gangan ni o. Ò ní rẹ́ni wù ẹ́ bó ṣe sọ yẹn o. Ò ní rẹ́ni wù ẹ́ o. Àdíjà àti ọmọ tó kẹ́ Ọláwálé, ìwọ ló ti ya wèrè àbí? Ó máa jájà láìpẹ́. Àṣẹ ni mo fi máa sọ, bí Olúwa ti ń bẹ, bí èmi rẹ ti wà. Ọba tó pè mí tó rán mi níṣẹ́, ohun tó wí yẹn bó ṣe máa rí fún ẹ ló ṣe sọ yẹn o. Ó ti ya wèrè, ó ti yà ń tiẹ̀ náà nìyẹn o. Ṣó ti gbọ́? Torí ìfọ́jú ọkàn ti ba ayé yín jẹ́. Oríyọmí o, mo fún ẹ ní 100%. You go ahead. Bàbá Oríyọmí, wádìí wọn wò. Èmi fúnra mi máa júwe wọn fún ẹ. Bá mi lọ sí church gbogbo wọn, kán máa ṣí ẹ̀rí wọn wò. Oníkálùkù sílé ẹ̀ fún ẹ. Ohun tán làwọn bò mọ́ bẹ̀. Àwa kì í kọ wà láàsáragi. Èdè Kérúbù àti Séráfù kò ṣe kọ́lẹ̀. Gbangba ni mo sọ fún ẹ, èdè tiwa tí Ọlọ́run fún wa kò ṣe kọ́lẹ̀. Sórí gbogbo èdè olórí burúkú tó rí tán kọ sára igi pákó yẹn, èdè àwọn mùsùlùmí ni. Ṣé bí òwò náà sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ bọ́ bí o, ẹ wá bá wa túmọ̀ rẹ̀. Báwo ni èdè yẹn lè ṣe jẹ́? So ti rí wípé ó yàtọ̀ síra wa, á yàtọ̀. So ti yé, èdè tiwa yàtọ̀ sí yẹn, èdè wa yàtọ̀ sí yẹn. Èdè Kérúbù àti Séráfù tá a bá ń sọ̀rọ̀ nínú ẹ̀mí, ó yàtọ̀. A lè máa sọ ìfèdèfọ̀, ó lè jọ ti Lárúbáwá, ṣùgbọ́n bí Lárúbáwá ṣe máa tu kọ́là wá ṣe máa tu. Ibi tí Ọlọ́run gbà tó gbà surprise everybody nìyẹn. Tó o bá rí ọmọ Séráfù ní tòótọ́ yàtọ̀ sí mùsùlùmí tó kọ̀ǹfàtì wá, tó wá ń da èdè Lárúbá, èdè mùsùlùmí mọ́ èdè tiwa, ó yàtọ̀. Wàá dá ọmọ Séráfù mọ̀, èdè tiwa kò sí gègé tó lè kọ́lẹ̀. Ẹni tó bá lòun wọn wà láà àwọn iṣẹ́ Íjíbítì ni o, àwọn 7 book of Moses, 9 book iṣẹ́ burúkú, ibẹ̀ ni wọ́n ti rí kànjọ́ o. Iṣẹ́ mùsùlùmí, iṣẹ́ àwọn wẹ̀ẹ́bẹ̀rù, àwọn nǹkan kan tó ń kójọ òun ni o. Hello, èdè Kérúbù àti Séráfù, ẹ̀bùn ẹ̀mí mímọ́ tọ́lọ́run fún wa, kò sẹ́ni tó lè kọ́lẹ̀. Ṣó ti gbọ́? Ẹ mú wọn dáadáa.
ẹni tó yẹ sẹ́wọ̀n nínú wọn gbá wọn sẹ́wọ̀n. Anybody tẹ́ ẹ bá ti rí ẹ wádìí ẹ̀rí wọn wò, ẹ lọ ní ẹ̀rí pọ̀ o, tó o bá mọ̀ lèmi fúnra mi Ìyáálé Mósè máa tọ́ka ẹ sí wọn o, lọ sí gbogbo wọn ká lọ máa ṣí ẹ̀rí yẹn wò. Ẹlòmíì Olúgbòhùn ló gbé síbẹ̀, èmi ò rí rí. Bàbá Mósè ò gbé wá, kò sí nínú ìlànà wa, rádaràdà yìí ti tó gẹ́ nínú kérúbù. Iṣẹ́ babaláwo ni wọ́n ṣe. Babaláwo tó bá ń gbọ́ original babaláwo àwọn ni, òun ni wọ́n ń pè ní ẹ̀rí. Òfin tó ń jẹ́ bẹ̀ nínú kérúbù àti séráfù. Bọ̀ ẹ̀rí tó bá ti lóhùn, ẹ̀rí tó bá ti jẹ́ báìbù ló gbé sí tiẹ̀. Ò tó bá ti jẹ́ báìbù nìkan. Sórí ó bá ti ṣí báyìí tó jẹ́ bíbélì ló wà níbẹ̀, fìyẹn lẹ̀ wàá ti mọ̀ wípé ẹ̀rí Jésù lélẹ̀. Ṣùgbọ́n èmi á wá ẹ̀láìtì àwọn yẹn, bá mi ẹ̀láìtì wọn wípé ibi tẹ́ gbé báìbù sí wọn gbé bíbélì gan síbẹ̀ mọ́, wọn kangi fún. Ìyáálé Mósè ti sọ pé wọn kangi fún bíbélì, wọn máa ń ka ọ̀rọ̀ Ọlọ́run ni. O ò nídìí láti kọ́lé fún báìbù mọ́, o ò nídìí láti máa gbé pákó kan kiri mọ́. Ẹni tó lóun gbé pákó yẹn inú ẹ ló ń gbé, inú ẹ ni kò sì máa bọ ní ìsìn, máa bọ ẹ̀mí tó ń bẹ ẹ̀rí ẹ̀mí mímọ́ tó ti fi sínú ẹ ni kò máa bọ. Gbogbo ìwọ tó o bá ti ń gbé kiri ayé tó ń ṣẹ́gi tó ń gbégi, òòṣà ló ń ṣe. Òòṣà kí ni mo lẹ́ ń ṣe? Òrìṣà lẹ́ ń bọ. Kò sí nínú ìlànà kérúbù àti séráfù. Ṣé rí gbogbo nǹkan tẹ́ fi ń rẹ́ wa lára yìí? Ẹ ń pààyàn lẹ́kún, ẹ ń ṣòṣì mámọ̀, ẹ rí bí òṣì lẹ́ ń ṣe. Wọ́n wá ń sọ fún yín wípé kí àwọn mùsùlùmí wá o, ẹjọ́ ẹ wá bá wa kọ̀ọ̀kan, ẹ wá bá wa kà á o, orú kí ni nǹkan yìí? Can you imagine? Ẹ wá bá wa kà ń tán kọ sára pákó. Ṣé bàbá Mósè ló gbé pákó fún yín? Bàbá Mósè ló ní kẹ wọn rán dandan sára pákó. Mo béèrè, ṣé bàbá Mósè ló wọn pákó, ló wọn ètú gbogbo orí burúkú tẹ̀ ń ṣe yẹn? Ó dẹ̀ padà sínú mùsùlùmí tó ti ń bọ̀ fi wálẹ̀ torí Ọlọ́run. Gbogbo àwọn mùsùlùmí tó wọ kérúbù ni o, bàbá Oríyọmí àwọn ni o, kì í ṣe àwa. Àwọn muslim tó darapọ̀ mọ́ wa, àwọn ni wọ́n ń wọlé alúwà yẹn, àwọn ni wọ́n ń ṣe ẹ̀rí. Àwa kì í ṣe ẹ̀rí. Kérúbù àti séráfù ó ṣe ẹ̀rí. Jésù lẹ̀rí wa, Jésù sì ti kú, ó ti jíǹde. Jésù ló ń jẹ́ ẹ̀rí ayérayé. Ẹlòmíì lè ní ẹ̀rí wa o, ẹ̀rí wa Jésù ló ń jẹ́ bẹ́ẹ̀. Àìmọ̀kan ìfọ́jú ọkàn torí yín ò pé òun lè ń ṣe kiri. Wọn mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, torí tán bá mọ ọ̀rọ̀ Ọlọ́run á ti sọ wọ́n di òmìnira tipẹ́. Kò sún tó ń jẹ́ mú wọlé májẹ̀mú. Ohun tó fẹ́ wí ni pé mo fẹ́ lọ sí fasting and prayer, mo fẹ́ lọ gbààwẹ̀ àti àdúrà. That's all. Ẹni tó bá fẹ́ join mi nínú yín o, ẹ máa bọ̀ o. Mo fẹ́ bá Ọlọ́run rin ìrìn àjò ọjọ́ 7 láti lọ gbààwẹ̀ àti àdúrà. Kí ló fi ń ṣèyàn? Gbogbo ayé láàwẹ̀ àti àdúrà wà fún. Ó ní láìsí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kan ò lè ṣe. Jọ kí ló wá ń jẹ́ mò ń wọlé májẹ̀mú? Tí ó ṣe é gbọ́ létí. Kí ló ń ṣe mẹ́? Ilé májẹ̀mú kò sún tó ń jẹ́ bẹ́ẹ̀. Bọ̀ mo fẹ́ lọ gbààwẹ̀ àti àdúrà. Yes. Ó yé gbogbo ayé pé o fẹ́ lọ gbààwẹ̀ fọ́lọ́run, o dẹ̀ fẹ́ lọ gbàdúrà. That's all. Ṣùgbọ́n mo fẹ́ lọ ilé májẹ̀mú kò sún tó ń jẹ́ bẹ́ẹ̀. O fẹ́ lọ gbààwẹ̀ àti àdúrà, fasting and prayer. That's all. Kì í ṣe pé kó wá kógi lérí nígbà tó bá lọ fẹ́ sọ̀kalẹ̀ májẹ̀mú ọ̀hún. Kó wá pé baba ńlá 12 tó wá bẹ́ẹ̀ kógi lérí. Ṣé ohun tó ń gbé baba ńlá 12 sílẹ̀ fún nìyẹn? Mo béèrè, ṣé ọmọ túmọ̀ baba ńlá 12? Ṣé ọmọ túmọ̀ ẹ̀? Ṣé ọmọ gbà kan máa ń jáde? Ṣé bí bẹ́ẹ̀ ṣe ń ṣe iná ṣe ń kógi jáde? Inú àjọ̀dún séráfù, nígbà kan bá ń ṣe àjọ̀dún séráfù, àwọn bàbá tó ti darúgbó lóde gbọ́dọ̀ gbé. Àwọn bàbá 90, 80, 70, àwọn tí ò súnmọ́ obìnrin mọ́, àwọn ló máa gbégi yẹn sókè. Àwọn ẹ̀yà 12 Ísírẹ́lì, àwọn nìyẹn. Àwọn bàbá àjọ̀dún séráfù náà máa ń jáde. Lẹ́yìn àjọ̀dún séráfù kò sí nǹkan kan mọ́. Ẹ̀yin alẹ́ lọ májẹ̀mú, ẹ wá gbégi orí burúkú, ẹ máa sá kiri àdúgbò. Ọlọ́pàá ẹ kó wọn. Ẹ kó everybody wọn. Ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí tó bá lòun ṣẹ̀rí, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ní kí ló wà nínú ẹ̀rí. Ẹ ṣí àpótí yẹn wò. Ẹ bẹ̀rẹ̀ sí ṣí àpótí. Ìyáálé Mósè ẹni mo sọ, ẹ ṣí àpótí everybody. Ẹ lọ sí gbogbo bí ẹ bá sá ti gbọ́ tán bá ní àwọn ẹlẹ́rìí làwọn fine. Ẹ̀yin DSS ẹ lọ ẹ ṣe bí ẹni tó fẹ́ lọ gbàdúrà. Ẹ débẹ̀ ẹ kó wọn. Ẹ jẹ́ kan ṣíun tó wà nínú ẹ̀ fún yín. Gbogbo àwọn tó ẹ bá ti rí tó bá ti ń pẹyẹ, tó bá ti ń padìyẹ, tó bá ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, tó bá ti ń ṣẹran, tó bá ti ní ẹ̀jẹ̀ ní o, ẹ kó wọn o. Ẹ bá mi tì wọ́n mọ́lé, ẹ gbá gbogbo wọn sínú ẹ̀wọ̀n. Ẹ jẹ́ kan lọ, tó bá lọ ẹ̀wọ̀n oṣù 6 ìpadàdé orí wọn máa pé wípé kò sún tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Tí gbogbo wọn bá fi ẹ̀wọ̀n oṣù 6 gbára, orí wọn máa pé kò sún tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Àwa kì í ṣe bẹ́ẹ̀ nínú kérúbù àti séráfù. Àwa ni ìran Ísírẹ́lì ní Áfíríkà ní tòótọ́ láti gbé Ọlọ́run ga, kì í ṣe bí àpótí ẹ̀rí ní ṣíṣe. Àwa ò singi, àbọ̀gi, àbọ̀pẹ̀, àwa ò tẹ̀jẹ̀ sílẹ̀ mọ́, àìṣe olóògùn.
àwọn ò ṣe babaláwo, àwọn babaláwo ló máa ń tẹ̀jẹ̀ lẹ̀. Fíìmù ìmí gan èyí tẹ́ rí nínú fíìmù ló pọ̀jù. Àwọn babaláwo gan ọjọ́ díẹ̀ bóyá ni wọ́n tẹ̀jẹ̀ lẹ̀ lójú ayé, bọ̀ inú fíìmù wá rí ọ́ ní kán lọ pẹran, òun ni gbogbo wọn sọ di ẹni tó tẹ̀jẹ̀ lẹ̀. Àwọn tójú ayé gan bóyá ni wọ́n tẹ̀jẹ̀ lẹ̀. Hello, ẹ̀là wọ́n mọ ẹ̀là nínú bíbélì o, nínú ifá wọn. Odù ifá wọn sọ fún wọn wípé ẹ̀là ń padà bọ̀ wá sáyé láti wá ṣe àìdájọ́ ayé. Hello, gbogbo ìwọ tó ń kógi ẹ̀sìn kiri, ìwọ tó ń gbọ́gi bọ̀pẹ̀, bí Jésù bá dé pẹ́rẹ́, ṣé o mọ̀ wípé ìgbẹ̀yìn láwà báyìí, ó ti ń mú àwọn ọmọ tiẹ̀. Ṣé o mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ báyìí, ó ń kó wọn lọ. Bó bá bá ẹ níbi tó ti ń kógi burúkú kiri, tó bá bá ẹ níbi tó ti ń ru àpótí kiri, tó gbọ́dọ̀ gbòm sínú ẹ̀, tí ayé rẹ ò bá délé, aṣọ àdúrà rẹ jóná. Gbogbo ohun tó rí o dà láyé, bí ayé rẹ ò bá sí nínú Kristi, bó o bá fi ayé ẹ fún kó jẹ́wọ́ rẹ̀, hello, o ò ní wáyé asán. Ẹ padà, bàbá Oríyọmí Hamzat, ẹ tú àṣírí wọn, ẹ gbé wọn síta, ẹ bá mi wádìí gbogbo ẹlẹ́rìí wò, torí ilé Mósè a ti fẹ́ gbègbésẹ̀ lé wọn lórí tẹ́lẹ̀. Àwọn DSS ni mo fẹ́ rán sí wọn, àwọn ọ̀tẹlẹ̀múyẹ́, àwọn ọlọ́pàá SS la fẹ́ rán, àwọn tí kì í wọṣọ, àwọn ló fẹ́ máa lọ síbi ẹlẹ́rìí. Àbàwọ́n tó fi bá wa ti tó. Bàbá Àgélú, wọ́n ṣe interview fún Bàbá Àgélú. Bàbá Àgélú ní kò sún tó ń jẹ́ ẹ̀rí kankan mọ́ lẹ́yìn ẹ̀rí Àgélú. Ó ní lẹ́yìn ẹ̀rí Àgélú kò sún tó tún, ṣùgbọ́n ní ìsìn arí pé ṣe ni wọ́n ń ṣẹ̀rí o. Bàbá wọ́n lọ ń ṣẹ́ni o, bí wípé èèyàn lọ sẹ́fá, bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣẹ̀rí fúnra wọn o. Bàbá kan ní wọ́n ní kóun lọ mú 300,000 wá, kóun wá fi ṣẹ́ẹ̀rí. Èmi ò gbọ́rú ẹ̀rí láyé mi, kò sí nínú ìlànà Kérúbù àti Séráfù. Bí ìgbà tí ènìyàn ń ṣe kóòtù ni o, wọ́n ń sáwó ni o, wọ́n ń ṣe kóòtù ni. Lọ gbé wọn, lọ wádìí wọn wò, gbogbo wọn pátápátá. Bá mi wádìí àwọn tó ń kó gígiri ayé, wádìí wọn wò, kò sí nínú ìlànà Kérúbù àti Séráfù. Jésù ni bàbá Mósè wàásù fún wa, ohun tó gbé lẹ̀. Gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. Ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ, mọ́ sí àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru. Ìwé Jóṣúà 1:8, ohun tó wí nìyẹn, ohun tí bàbá Mósè dúró lé lórí nìyẹn. Ìsìn Kristi ni wá, àwa kì í ṣe ẹlẹ́bọ, àwa kì í ṣe onígi, àwa kì í ṣe herbalist. Gbogbo ẹni tó bá lóun ọmọ Séráfù, gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi. Tó o bá ní ìwọ ọmọ Séráfù ni ẹ́, tó o bá lọ fẹ́ máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ lẹ́yìn ìgbà tí Jésù ti ra ẹ̀jẹ̀, tó ti fi ẹ̀jẹ̀ iyebíye rẹ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀ fún wa. Tó o bá ní ìwọ fẹ́ máa sin igi, ìwọ fẹ́ máa ṣẹbọ, ìwọ fẹ́ máa lo àkàràbá olúgbòhùn, gbọ́ kó tó lọ láyé yìí ló máa ṣẹ̀sìn ayé. Bí Olúwa ti ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ti wà láàyè, gbogbo ìwọ tó ní àbàwọ́n ló fẹ́ fi bá sí Orímọládé, ó fẹ́ kí Kérúbù àti Séráfù kó di ìsọ̀rọ̀ òdì sí, ó ò ní lọ láì jìyà ẹ̀. Àwọn ọ̀run fi àṣẹ sí, ẹ ò ní lọ láì jìyà ẹ̀. Àdàbí tó bá jẹ́ bàbá Mósè Orímọládé, ó so oògùn, àìṣe oògùn ló fi ń ṣiṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n tí ò bá ti fògùn ṣiṣẹ́ ìránṣẹ́, tí ò gbégi, tí ò bọ́gi, tó jẹ́ Jésù ni, ẹ ní lọ láì jìyà ẹ̀.